gbogbo ọmọ káàrọ̀ oòjíire lọ́yọ̀ọ́ pẹ̀lú tí wọ́n dánwò yìí pẹ̀lú tí màmú wọn sọ jáde lẹ́nu yìí pẹ̀lú ìwà tó bá wọn wù yìí wọ́n fi hàn gbangba pé ọ̀tá làwọn jẹ́ fún ìran ọmọ káàrọ̀ oòjíire gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. ẹ wo graphics tẹ́ ń wò lójú mọ́ máwòrán yìí ìyẹn news tẹ́ ń wò yìí news yìí ó yẹ kó ṣí òye gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire pátá. ó wà ní ilẹ̀ Yorùbá ó mọ́mí Yorùbá ó ń jóúnjẹ Yorùbá ó ń rìn lórí ilẹ̀ Yorùbá ó sì ní ẹnu láti sọ pé tí Sultan Sokoto bá ti lè sọ jáde òun làbẹ́ gé torí pé ẹ fẹ́ bá àwọn kan ṣe lẹ̀ Yorùbá tí Alaafin Ọ̀yọ́ tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá tí wọ́n láwọn nífẹ̀ẹ́ ọmọ káàrọ̀ oòjíire bí wọ́n ṣe ń claim páwọn olórí gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ tí ìmáàmù sọ yẹn tí ìmáàmù wọn sọ yẹn ó yẹ kí wọ́n kọ́kọ́ lọ gbá ìmáàmù yẹn yọ kúrò ní ó yẹ kí wọ́n instantly rẹ kí wọ́n rọ ìmáàmù yẹn lóyè kí wọ́n yọ ìmáàmù yẹn kúrò as ìmáàmù ó ti wá fojú hàn gbangba ibi tí wọ́n ń ṣiṣẹ́ lọ. torí pé ọba àti ìmáàmù ìlú wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni in tí ọba bá sọ ni ìmáàmù ó sọ in tí ìmáàmù bá sọ ọba ló sọ tí Sultan bá sọ pé gbogbo ẹ̀yin muslims tẹ́ wà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin muslim Ọ̀yọ́ tó fi mọ́ ilẹ̀ Yorùbá kíní kàkàkà tẹ́jọ́ ń ṣe yẹn gbogbo ẹ̀yin muslim yẹn gbogbo àwọn tó bá ti ṣe Islam àwọn tó bá ti ṣe kéré gbà tí yín ẹ mọ àwọn dànù wọn pa wọn jẹ bẹ́ẹ̀ ẹ wá fẹ́ ta ìran Yorùbá ẹ fẹ́ ta fún ìran Fúlàní Ọlọ́run ní fún ṣe ìmáàmù Ọ̀yọ́ àbíkílẹsẹ ìmáàmù Ọ̀yọ́ Olódùmarè ò ní gbà àwọn kan gbìyànjú láti build ilẹ̀ Yorùbá àṣẹ ẹ̀yin ìmáàmù Ọ̀yọ́ àǹkó àṣẹ ẹ̀yin lẹ́yìn invite bandits wọlé Yorùbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tó owó sọ jáde ni pé ẹ̀sìn wa ní ẹni tí ò bá ti ṣe kíní kan tí ò bá ti tẹ̀lé Sultan Sokoto gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sìn wọn ní ẹni tí ò bá ti tẹ̀lé Sultan Sokoto as the leader of Muslims ní gbogbo Nàìjíríà o nílẹ̀ Yorùbá o ní kíní kan o ẹni tí ò bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní káfà. ìmáàmù Ọ̀yọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ mufti Ìwó Aláàfin Ìwó tó ti lálàáfin lòun ẹ̀yin lẹ́ ń gbìmọ̀ pọ̀ lẹ́ ń pe àwọn agbésùnmọ̀mí káwọn mọ̀ sọ́sẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ ní kí àwọn Fúlàní àwọn agbébọn ẹ̀yin lẹ́ ní kí wọ́n lọ́mọ pa àwọn ọba wa dànù àṣẹ tí wọ́n pa yín látòkè nílẹ̀ Sókótó lẹ̀ tẹ̀lé gbogbo orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun ni wọ́n fi lùzì lọ́rin fún Fúlàní òun náà fi lùzì Kàtúngà fún Fúlàní òun náà fi lùzì gbogbo àwọn ìlú Ọ̀yọ́ àtàgbègbè fúnra Fúlàní ẹ̀kàn ló pé Yorùbá ló ń jọba ní lọ́yọ̀ọ́ ni Fúlàní ló wà lórí àpèrè lọ́yọ̀ọ́. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà wòwà mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdi gbogbo bíi tẹ́ tó tẹ́ láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúpọ̀ gbọ́dọ̀ kú ṣàlàfíà ni mo wá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi àwọn ẹlẹ́mi lọ́mọ bíbí wọn nídìí Ọ̀ṣun ọmọ rẹ̀ òun níbo ẹja kìkì ọ̀kasà nílẹ̀bẹ̀ èmi lọ́mọ Bálùfọ̀n aláyémọ̀rẹ́ ọmọ onílẹ̀kẹyìn ọmọ onílẹ̀kẹ ṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe lómi ọ̀kan ń ṣe wọ̀mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí sáà tiẹ̀ mójú mi dòde. ẹ wo graphics tẹ́ ń wò lójú mọ́ máwòrán yìí ìyẹn news tẹ́ ń wò yìí news yìí ó yẹ kó ṣí òye gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire pátá ó yẹ kó ṣí ọgbọ́n inú gbogbo àwọn ọmọ káàrọ̀ oòjíire pátá ìmáàmù Ọ̀yọ́ èyí tó ẹsẹ̀ jẹ láìpẹ́ yìí òun ló sọ̀rọ̀ yìí pé tí Sultan Sokoto bá ti sọ òun ni gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá pátápátá òun làwọn ó tẹ̀lé ó ti wá fojú hàn gbangba ibi tí wọ́n ń ṣiṣẹ́ lọ
torí pé ọba àti ìmáàmù ìlú wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni in tí ọba bá sọ ni ìmáàmù ó sọ in tí ìmáàmù bá sọ ọba ló sọ torí pé wọ́n jọ ń ṣe kí ni wọ́n jọ ń ṣiṣẹ́ ni. now ìmáàmù ń jẹ́ kó yé gbogbo mùsùlùmí ilẹ̀ Ọ̀yọ́ pé in tí Sultan bá ti sọ òun ni àwọn ó tẹ̀lé in tó ń gbìyànjú àti sọ nísìnyí wípé Sultan náà ló gbọ́dọ̀ máa control gbogbo tí ń jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá ọ̀nà tí wọ́n ń gbà wọlé sáwọn èèyàn lára nìyẹn o tí Sultan bá sọ fún pé gbogbo ẹ̀yin muslims tẹ́ wà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin muslim Ọ̀yọ́ tó fi mọ́ ilẹ̀ Yorùbá kíní kankan tẹ́jọ́ ń ṣe yẹn gbogbo ẹ̀yin muslim yẹn gbogbo àwọn tó bá ti ṣe Islam àwọn tó bá ti ṣe gbà tí yín ẹ mọ́ pa wọ́n dànù wọ́n pa wọ́n ní jẹ́bẹ̀ wọ́n bọ́ gbòòrò wọ́n sì mọ́ pa wọ́n lọ ní jẹ́bẹ̀ ẹ̀yin ọmọ káàrọ̀ òjìrè ẹ̀yin ọmọ Yorùbá ẹgbọ́n number one ọlọ́tẹ̀ number one enemy gbogbo ọmọ káàrọ̀ òjìrè lọ́yọ́ pẹ̀lú tí wọ́n dánwò yìí pẹ̀lú tí màmú wọn sọ jáde lẹ́nu yìí pẹ̀lú ìwà tó bá wọ́n ń wù yìí wọ́n fi hàn gbangba pé ọ̀tá làwọn jẹ́ fún ìran ọmọ káàrọ̀ òjìrè gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé torí bí Yorùbá rí bẹ́ẹ̀ bọ́ọ̀ ni ìmáàmù wọn ṣe ń la ẹnu ọ wà ní ilẹ̀ Yorùbá ó mọ omi Yorùbá ó ń jóúnjẹ Yorùbá ó ń rìn lórí ilẹ̀ Yorùbá ó sì ní ẹnu láti sọ pé tí Sultan Sokoto bá ti lè sọ jáde òun labẹ́ gé torí pé ẹ fẹ́ bá àwọn kan ṣe nílẹ̀ Yorùbá torí pé ẹ fẹ́ bá àwọn kan rìn nílẹ̀ Yorùbá ẹ wá fẹ́ ta ìran Yorùbá ẹ fẹ́ ta fún ìran Fúlàní Ọlọ́run ní fún ṣe ìmáàmù Ọ̀yọ́ àbíkílẹ́sẹ̀ ìmáàmù Ọ̀yọ́ Olódùmarè ò ní gbà fún yín àtẹ̀yìn àti sọ́mọ́gbé yín Olódùmarè ò ní gbà fún yín gbogbo tí ń jẹ́ tó Olódùmarè gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá gbogbo àwọn tí wọ́n tẹ ilẹ̀ Yorùbá dó gbogbo ọba tó ti jẹ ní Ọ̀yọ́ tó jẹ́ Yorùbá gbogbo wọn pátápátá gbogbo àwọn alálẹ̀ tí wọ́n tó ń bẹ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá wọn ò ní gbà fún yín ẹ padà tẹ nìkan ẹ padà tẹ kàn yín pẹ̀lú gbólóhùn tó jáde lẹ́nu yìí Ìmáàmù Ọ̀yọ́ ẹ tẹ kàn yín àwọn kan gbìyànjú láti build ilẹ̀ Yorùbá àṣẹ ẹ̀yin Ìmáàmù Ọ̀yọ́ àǹkó àṣẹ ẹ̀yin lẹ́yìn invite bandit wọlé Yorùbá ẹ̀yin lẹ́ni káwọn mọ́kànlá wọn mọ́ pa àwọn èèyàn wa Ìmáàmù Ọ̀yọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin lẹ Ìmáàmù Ọ̀yọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mufti Ìwó Aláàfin Ìwó tó ti lálàáfin lòun ẹ̀yin lẹ́ ń gbìmọ̀ pọ̀ lẹ́ ń pe àwọn agbésùnmọ̀mí káwọn mọ́ sọ́sẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ ní kí àwọn Fúlàní àwọn agbébọn ẹ̀yin lẹ́ ní kí wọ́n lọ́mọ pa àwọn ọba wa dànù àṣẹ tí wọ́n pa yín látòkè nílẹ̀ Sókótó lẹ́ ń tẹ̀lé àṣírí yìí ti tú díẹ̀ fúnra yín náà lẹ́mọ̀ fúnra yín lóògùn jẹ́ fúnra yín náà lẹ́mọ̀ tú àṣírí ara yín gbogbo ọmọ káàrọ̀ òjíire ẹ̀lájú àwọn alágbàkó ti pọ̀ lẹ́ Yorùbá o àwọn alágbàkó tẹ́pẹ́ wọn ní ìmáàmù tẹ́pẹ́ wọn láàfáà wọ̀nyí alábọ̀dé ni wọ́n fún ọmọ káàrọ̀ òjíire tí Aláàfin Ọ̀yọ́ tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá tí wọ́n láwọn nífẹ̀ẹ́ ọmọ káàrọ̀ òjíire bí wọ́n ṣe ń claim páwọn olórí gbogbo ọmọ Yorùbá ọ̀rọ̀ tí ìmáàmù sọ yẹn tí ìmáàmù wọn sọ yẹn ó yẹ kí wọ́n kọ́kọ́ lọ gbá ìmáàmù yẹn yọ kúrò ní ó yẹ kí wọ́n instantly rẹ kí wọ́n rọ ìmáàmù yẹn lóyè kí wọ́n yọ ìmáàmù yẹn kúrò as ìmáàmù Ọ̀yọ́ tó bá ṣe pé lóòótọ́ òun Aláàfin Ọ̀yọ́ òun ni wọ́n fẹ́ràn ọmọ Yorùbá lóòótọ́ tó yẹ pé Alaafin Owoade lóòótọ́ fẹ́ progress fún ọmọ káàrọ̀ òjíire kò yẹ kí ìmáàmù yóò sì wà lórí mímbàrí yẹn gẹ́gẹ́ bí ìmáàmù Ọ̀yọ́ dìsìn kéèyàn
kéèyàn sì lanu kó sí ẹ̀yọ́ ọmọ yóò bá ọmọ káyọ̀ ojú ẹ̀ mọ́ sùn abájọ ẹ wá ní Fúlàní gba Ọ̀yọ́ ẹni 90% àwọn tó wà ńbẹ̀ Fúlàní kò sí ní rí bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn tó wà níbẹ̀ náà kò lè jọ mí lójú náà ọ̀rọ̀ tí máa mú Ọ̀yọ́ sọ kò lè jọ mí lójú torí pé ara wọn náà ni ẹ bá ti mọ ọmọ àlè tó fi ọmọ àlè tó fi sípò dandan náà ni ọmọ àlè ó wù ọmọ àlè dandan ni kọ́ ọmọ àlè kó wù ọmọ àlè ẹ̀jẹ̀ Yorùbá tó mix pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn Fúlàní tó fi bí gbogbo wọn ó ní ṣiṣẹ́ lára wọn yẹn ẹ̀jẹ̀ Yorùbá tí wọ́n mix pẹ̀lú ẹ̀jẹ̀ Fúlàní tí ń bẹ lára wọn ó ní ṣiṣẹ́ lára wọn yẹn torí pé àwọn bàbá wọn gan wọ́n sọ ọmọ Yorùbá àti Mali àti Senegal nǹkankan ó làwọn bàbá wọn ti wá bẹ́ẹ̀ náà dẹ̀ ní ìran Sokoto so Sultan Sokoto ìran Fúlàní ni ìran rẹ̀ náà ní Mali bí nǹkankan ni bẹ́ẹ̀ náà ni ẹ̀mí Ìlọrin bẹ́ẹ̀ náà ni gbogbo wọn so the same bloodline náà ni gbogbo wọn so kí lẹ expect látara ẹni tí ẹ ṣe full blooded Yorùbá torí mi ì rí full blooded Yorùbá kan tí ó jẹ́ ọmọ Yorùbá full blooded Yorùbá tí ó wà lanu sọrú ọ̀rọ̀ tó jáde lẹ́nu Imam Oyo yìí pé tí Sultan bá ti sọ òun làwọn tẹ̀lé torí pé wọn ò fẹ́ báwọn kan ṣe ọmọ Yorùbá ẹ lajú ẹ wòran all atrocities tó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn tó wà ń di ẹ̀ òun ni wọ́n ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ń rí òun ni wọ́n ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ń rí ọjọ́ kìíní àná ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí tó wọ́n sọ jáde ni pé ẹ̀sìn wa ní ẹni tí ò bá ti ṣe kíní kan tí ò bá ti tẹ̀lé Sultan Sokoto gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sìn wọn ní ẹni tí ò bá ti tẹ̀lé Sultan Sokoto as the leader of Muslims ní gbogbo Nàìjíríà o nílẹ̀ Yorùbá o ní kíní kan o ẹni tí ò bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa á ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀sìn wọn lẹ́ni tí ò bá ti tẹ̀lé ti Sultan Sokoto gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tó pera ẹni mùsùlùmí tó tẹ̀lé Sultan Sokoto ó ní ẹ̀sìn wọn ní kí wọ́n pa ẹ́ so gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti tẹ̀lé ti Sokoto tẹ́ pera ẹni mùsùlùmí tẹ́ bá ti tẹ̀lé ìlànà Sokoto ẹ má retí fún wọn bọ̀ wá pa yín o ẹ má retí irinṣẹ́ látọ̀dọ̀ wọn lẹ́yìn tó sọ nísìn Imam Ọ̀yọ́ náà ti sọ tiẹ̀ ó ní àṣẹ tí Sultan Sokoto bá ti pa àwọn làwọn ó tẹ̀lé tí Sultan Sokoto bá ti pa wọ́n láṣẹ pé wọn ò gbọ́dọ̀ tẹ̀lé Ọọ̀ni Ifẹ̀ wọn ò gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá tó jẹ́ kọ́ Yorùbá wọn ò lè tẹ̀lé tí Sultan Sokoto bá ti pa wọ́n láṣẹ pé tó gbogbo àwọn Fúlàní tó wà nínú ìlú yìí ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n ẹ jẹ́ wọn mọ sọsẹ́ lọ wọ́n tẹ̀lé náà nìyẹn ẹ jẹ́ á ronú wọ́n ní ewu ń bẹ lóko lógẹ́ fúnra rẹ̀ gan ewu ẹ mọ̀ jẹ́ àfúrà àwọn pípí mọ̀ ti gbẹ́rù wá látẹ̀yìn ẹ wá ní wọ́n lùzì lọrin fún àwọn Fúlàní wọ́n ṣe ní lùzì lọrin gbogbo orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun ni wọ́n fi lùzì lọrin fún Fúlàní òun náà fi lùzì Kàtúngà fún Fúlàní òun náà fi lùzì gbogbo àwọn ìlú Ọ̀yọ́ àtàgbègbè ẹ̀ fúnra Fúlàní ẹ̀kàn ló pé Yorùbá ló ń jọba ní lọ́yọ̀ọ́ ni Fúlàní ló wà lórí àpèrè lọ́yọ̀ọ́ ẹ tó fẹ́ járọ̀ mi ẹ lọ sí gbogbo àwọn ìlú tó wà lọ́yọ̀ọ́ káàkiri ẹ lọ gbọ́ èdè tán sọ lẹ́nu ẹ mọ̀ pé wọ́n ṣe Yorùbá ẹ mọ̀ pé Fúlàní ni wọ́n kàn pera wọn ní Yorùbá ni ẹ jẹ́ á ronú ẹ má já àwọn kan kí wọ́n kó rẹ́dẹ̀rẹ́dẹ́ wá bá wa lára ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire ẹ pa Ọ̀yọ́ tí sáyé wọn alága ọjà àti gbogbo ẹ̀yin ọba tó kù lọ́yọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ má wo Imam Oyo àti Alaafin Owoade ẹ má wò wọ́n ràn o ẹ fún wọn back to back ẹ má wò wọ́n ràn ẹ má jẹ́ wọ́n gbé ìgbérù yín o pàápàá jùlọ bàbá wa alága ọjà ẹ má jẹ́ wọ́n gbérù yín látẹ̀yìn o ẹ má jẹ́ wọ́n ṣe ń sùdà látẹ̀yìn o
torí tẹ́ bá ṣe aláìmọ̀ Fúlàní yẹn àdánwò ní fún yín o, àdánwò gidi ó ní fún yín. Ọ̀yọ́ state government abẹ́ yín òun ni gbogbo àwọn ìmáàmù Ọ̀yọ́ wà, òun ni gbogbo àwọn ọba Ọ̀yọ́ wà. Ṣèyí Mákindé gbogbo Ọ̀yọ́ state government ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù Ọ̀yọ́ sọ o, ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí Aláàfin sọ o, ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ látògbómọ̀ṣọ́, ẹ dùn ó ẹ̀ ń wòran. Wọ́n fẹ́ dàlú mọ́ yín lórí rẹ̀ o, wọ́n dàlú mọ́ yín lórí o. Àwọn ni wọ́n ń pogún wọlé sílẹ̀ Ọ̀yọ́ o. Ọ̀yọ́ state government ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n fẹ́ da ìlú yín rú yìí o, tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí, tí wọ́n láwọn Fúlàní làwọn ń tẹ̀lé, wọ́n láwọn ò tẹ̀lé yín, ìjọba Fúlàní làwọn ń tẹ̀lé. Ẹ ronú, àwọn ni wọ́n kó àdánwò náà fẹ́ kó àdánwò wọlé Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn, gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ ronú o, ẹ fura sí àwọn pípù yìí. Ẹ má jẹ́ wọn kó kí wọ́n mọ̀ invite bandit and co, kí wọ́n mọ̀ invite wọn wọlé sí i lára o. Èyí ní sọ jù bá ń lọ torí pé àwọn bàbá wa bọ̀ wọ́n ní àtòkèrè olólójú jíjìn tí mú ẹkùn rẹ̀ sùn, wọ́n sì lábọ̀ ọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì ni. Bó bá wù yín ẹ gbàmọ̀ràn wa, bó bá wù yín ẹ mọ́ gbàmọ̀ràn wa. Àwọn eléyìí alábọ̀dé ni wọ́n fúnlẹ̀ Yorùbá, ẹ̀já àrònú ẹ̀já mọ́ tá à ń ṣe. Títí gbà mí tẹ́lá fún àti pàdé mi lórí ètò ìtàpé ní àpàdé ọmọ Yorùbá. Ọmọọba Adéọlá ìkíchìpá ọ̀rọ̀ òun ló kọ tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.